ó ní ṣe mọ̀ pé ọkọ òun ti jáde sóun lọ́wọ́ ó sọ fáwọn pípín yẹn pé òun sáàkì wọn ní kò dé sáàkì wọn so gẹ́yìn kan wò ó báyìí gbà tó ń sọ pé má dé kọ́ńpìnì mọ́ o kọ́ńpìnì yìí èmi àtọkọ mi lájọ ní o ó kò wò ó báyìí ó dẹ̀ work out ó ní ọkọ òun náà jẹ́ tẹ̀lé wọ́n jẹ́ jọ ń lọ ó ní wọ́n sọ pé wọ́n ò ní wá kọ́ńpìnì mọ́ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ̀ wọ́n á lọ bá àwọn receptionist yẹn ìyẹn tẹ̀ tí ń ké accountant náà ti ń ké wọn tó ń sáàkì wọ́n ti ń ké òun sáàkì ẹ má worry just calm down you are not leaving this company ẹ kàn dúró yín ṣẹgbọ́ ẹ ní problem ó ní òun bá ní kò ń lọ tà gbà tó máa dé tà gẹ́gẹ́ yẹn ti wọnú mọ́tò tí ọkọ òun mọ́tò ti lọ òun á ní mọ́tò olólójú òun báyìí ni mọ́tò yẹn ṣe ń ṣiná security ṣílẹ̀kùn fún ó ní ọkọ sọ pé don't open that gate o don't open that gate o ó sọ pé Adamu open that gate now àdìbò ìwọ̀n máa ṣe òun kọ́ ló ń gbà wọ́n síbi iṣẹ́ bá open audition òun bá délé òun bá kékékéké òun bá pè ó náà wọ́n tẹ́ ẹ̀ṣẹ̀ kọ́lé àwọn tán ni táwọn plan báwọn ṣe máa kó lọ oníjọ́ yẹn ọkọ òun ò wálé ìjọ́ kejì kò wálé ìjọ́ kẹta kò wálé wọ́n jẹ́ kẹ́ni bóun ṣe pè yẹ́ nìyẹn mọ́mì lágbájá o kò wálé o torí kí n bá ti dèdè kékeré kan o yẹ́ ni mo mọ̀ kí wàá pè mí gbogbo táìmì òun ò dẹ̀ sí mọ̀ pé ìyàkọ̀ òun ló mọ́ ọmọ wá fún ọkọ òun pọ́mọ ọ̀rẹ́ òun wáṣẹ́ ó lóun ò mọ̀ mo mọ̀ kí wàá pè mí mo mọ̀ kí wàá pè mí ìwọ àbáláàrú ẹ̀ ìwọ wo jẹ́ kí n sọ fún ẹ kò sí nǹkan tó fẹ́ ṣe sí ọmọ mi ti fẹ́ ìyàwó kejì òun ní tó bá ti fẹ́ ìyàwó kejì kán máa bọ̀ wálé kán wálé wá máa sùn àbí ṣé ó ní sọ pé ó ní bó ṣe ní pé ìyá yìí ò lè solve problem bó ń ṣe pé ọkọ wọn nìyẹn ẹ ló dájì ẹ wò ọkọ òun o ìyẹn ọkọ woman yẹn ìyẹn ọkọ ìyá kọ òun pé ó wà tọkọ òun jọjà òun jẹ́ pé mọ́mì pé ọkọ òun ò wálé o mọ́mì sọ pé kò lè wálé pé ó ti fẹ́ ìyàwó kejì ó ní má dá lóhùn alátẹnujẹ ní ìyá bàbá ní láti bí ọdún kan nílẹ̀ yìí kò wá kí n fọwọ́ kàn wọ́n mọ́ èmi àti òkè ń sọ̀rọ̀ ó ní òun ti darúgbó òun ṣe gẹ̀ẹ́gẹ̀ẹ́ lórí òun kó o má lọ kú sóhun lórí bó ṣe wà yẹn pé kò sẹ́ni tó lè bá a sọ̀rọ̀ tó máa gbọ́ bá kó ti fọ́ ó lóun bá pè àbọ̀kọ̀ òun gangan dájì àbọ̀kọ̀ òun jẹ̀jẹ̀ nǹkan tó pé wọ́n burú wọn fẹ́ rọ́bìṣì bá kó dájì nǹkan bá lè ṣẹlẹ̀ ó ní wàásù mo níbẹ̀ mo ní ìjẹ́ pé mọ́mì ẹ̀ ó sọ pé ọmọ òun ti fẹ́ ìyàwó kejì ìyàwó kejì kí n la ìyàwó kejì tó bá ti máa fẹ́ ìyàwó kejì ṣé bó ṣe máa ń fẹ́ nìyẹn ó ní mi ò rí o ó ní kí n fọkàn mi balẹ̀ pé àwọn máa pè dájú wàá pé kò píìkì kọ́ àwọn tí ń pè kò píìkì kọ́ lò wípé ṣàfọkàn rẹ̀ balẹ̀ a máa rọ́rọ̀ yẹn yanjú wọ́n mi sọ pé kò sí wàhálà ẹ ṣe gan sà ó náà ti ṣeun lẹ́yìn ọ̀sẹ̀ méjì ọjọ́ náà òun lọ sí ṣọ́ọ̀bù òun wá pé òun ẹ̀ló ibo ló wà ó ní òun wà ní ṣọ́ọ̀bù tó bá ní òkè tó bá ti délé kó lọ kún akó àwọn ẹrù jọ wọ́n tó ń bọ̀ wá kẹ́rù ẹ̀ à ń kó lọlé ó ní bíbí ṣé wọ́n ní nǹkan tájọ plan tá a bá fẹ́ kó lọlé yẹn pé a máa ṣàjọ a máa ṣe ògbẹ́ má wọrí òun ti yanjú gbogbo ẹ̀ ó ní òun bá kẹ́rù mọ́tò wọ́n gbé mọ́tò wá àti mọ́tò dé àwọn kẹ́rù sínú mọ́tò nǹkan àwọn ọmọ à ń lọ lé wa o àwọn ọmọ ilé yẹn àwọn àlọ táwọn débẹ̀ wọ́n ti ra àwọn kan sínú ilé o àwọn aṣọ àwọn sọ pé àwọn kankan táwọn kọ nílò làwọn máa kó tó gbogbo ilé ẹ̀ ló ní bẹ́ẹ̀dì nígbà tó débẹ̀ wọ́n ní wọ́n bá kẹ́rù sílẹ̀ bá ní wọ́n bá pọ̀ mọ́ wọn junior ó yẹ máa kẹ́rù yẹn sínú ilé náà láti kẹ́rù sínú ilé kò síta ó ní kò pọ̀ sígbà yẹn náà àwọn bá torí mọ́tò mi tó kẹ́rù dé bá kẹ́rù lẹ̀ tó bá ní àwọn bá rí ìyàkọ̀ àwọn tó dé wọ́n bá dẹ̀ kí wọn àwọn rí àwọn èèyàn tó dé òun ò rí dáàdì ẹ̀ ń bẹ́ wọ́n ráwọn ọkùnrin àwọn bí àwọn ọ̀rẹ́ ẹ̀bí cousin àwọn olóhùn tó wà ọkẹ́ ara kìíní kan wọ́n bá rí gẹ̀yẹn bó ń ṣe rí gẹ̀yẹn ó ṣàrùn ó kí mọ́mí kìíní kan ó kí wọn nǹkan tó gbé lọ́wọ́ bí ìgbà ó gbé fún wọn mọ́mí ń jẹ́ wọ́n jọ ń sọ̀rọ̀ báwo ni ṣé o wá pa ṣé kò sí ṣé kìíní kan ó lóun ṣàrùn kí ló ń ṣẹlẹ̀ bí báyìí lẹ́nu àyà kí ló fẹ́ ṣẹlẹ̀ mí òun ṣàṣìwò lé bó ń ṣe pọ̀ rẹ́ òun kan nìyẹn ẹlẹ́gbẹ́já ṣó mọ bí báyìí
sáìtì ọkọ òun ni máa bọ̀ wá bẹ́ẹ̀ ibẹ̀ ní àwọn ẹni bó ṣe dé nìyẹn ó ní ohun ọmọkan tó ń ṣẹlẹ̀ níbí báyìí o but tó má tiẹ̀ máa pa òun kóun rẹ́ nìkan tó máa dúró gbogbo ọkọ òun kọ́ lóun wò yìí o ọkọ ẹni tóun wò yìí kì í ṣe ọkọ tóun fẹ́ o ọlọ́run wọn sọ pé kò sí wàhálà nígbà tó ṣe gbogbo ẹ̀ tán ṣàdúrà táwọn pásítọ̀ wá wọ́n ṣàdúrà onímọ̀ tó ti mú àwọn pásítọ̀ wá wọ́n ṣàdúrà lọ́bọ̀ ní ọkọ wọn bá sọ pé ìyá lágbájá ohun tó pé darling love báwọn ṣe ń pera wọn nìyẹn ọ ní ìfẹ́ mi wọ́n sọ pé ìyá lágbájá lọ mú yàrá tiẹ̀ nínú ilé òun ní yàrá tòun kó má lè kó bí ìyàwó ẹ̀ rè ọkọ náà ló ń sọ̀rọ̀ ìyàwó tóun fẹ́ fẹ́ lé ìyàwó kejì òun lélẹ̀ lọ mú yàrá tiẹ̀ ń bẹ̀ kóun tó mú yàrá ní ìyàwó kejì lélẹ̀ ó ní bó ṣe sọ pé ìyàwó kejì ó yọrin wọ́n tẹ̀ mọ́lẹ̀ yálọ̀ mú yàrá mi yàrá ó ní kí bá ti fẹ́ sọ̀rọ̀ orí wọn ṣàtẹ̀ mọ́lẹ̀ síbi yàrá tiẹ̀ ní kó mú àwọn bá wọlé ọ̀yọ̀ rẹ̀ wọn bá ní mú yàrá ilé ó súnmọ́ tó sì ó ní 3 bed ni kì í ṣe páwọn kọ́ duplex o standard 3 bed ni àwọn díẹ̀ kọ́ woman parlour kan síbi ẹ̀yìn wípé àwọn òkọ́ ní kọ̀ọ̀kan àwọn fẹ́ fi rent wípé àwọn ọmọ maturity all this stuff pé wọ́n lè ti bóyá kọ́ wọn school kọ́ fẹ́ máa gbọ́ àwọn ọ̀rẹ́ wọn wá kọ́ máa báwọn ṣe kọ́ nìyẹn àbáwọn lálejò bí àwọn màmá mọ́mí yẹn wá kí àwọn abẹ́nítìn wọn á lè wà ní ẹ̀yìn ìkùlé so sì yín bẹ́ẹ̀ so wọ́n ní disturb marriage àwọn á máa lo yàrá kan àwọn náà obìnrin ọyọ kan ọkùnrin méjì ọkùnrin so báwọn ṣe plan ní láwọn yẹn ìyàwó èèyàn ọ̀rẹ́ wọn sọ pé jẹ́ ká mú standard bedroom mi eléyìí làmú wá kéré wọlé àbá wọlé nígbà táwọn wọlé táwọn kéré wọlé tán ó ní òun bá bẹ̀rẹ̀ sí sunkún ó lóun sun ó ní gẹ̀ẹ́ wọnú ilé wọ́n sí kitchen wọ́n bẹ̀rẹ̀ sí dáná gbogbo bẹ̀rẹ̀ sí rẹ́rìn ṣé mọ̀ ilé táwọn jọ kọ́ tó yẹ kóun náà máa rẹ́rìn kí lóun máa dùn òun ò lè rẹ́rìn inú òun ò lè dùn ó lóun sànkí ó lẹ́rìn òun yẹn wá mú orí òun ó wá mú máyà báyìí ó wá dì mú ó ní mákì má sunkún nígbà dẹ́kọ̀ náà bá ní gbogbo ẹkún tó fẹ́ sun ó yẹ máa sún lémi lára báyìí ìyá ìfẹ́ kò yẹ kó jẹ́ òwò lélẹ̀ wá sílẹ̀ sí àmọ́ àgbà kámú ẹ̀ náà ni kò ní dé báyà kéèyàn yẹn rí o gbọ́dọ̀ bí nǹkan kan torí nǹkan tó ń wò yìí dùgbẹ̀dùgbẹ̀ kan mì lókè tó bá já òun ò fẹ́ kórúkọ ẹ wà ń bẹ̀ ó ló ṣàléhùn lórí ó ṣàforí orí òun ó lè ó gbọ́dọ̀ sọ ẹ́ há ìgbà tó yá àwọn ọmọ kéékèèké ọ̀rọ̀ pé àwọn àkọ́bí wọn mọ nǹkan tó ń lọ o àbí kejì wọn àbí kẹta wọn pọkàn wọn bàbá àwọn fẹ́yàwó ó ní àmọ́ ẹmọ ogun ṣe wọn jẹ wọn ṣe gbogbo ẹ wọn pẹ ẹran àwọn kinní kan gbà tó ń ṣàdúrà tó ní kí ìyáálé ẹ wá bó ṣe ń pè òun yẹn òun bọ́ síta ìgbà tó ń lọ má sọ nǹkan kan olójú òun ti wú ọ̀rẹ́ òun tó ní ojú òun àwọn àbẹ ọ̀rẹ́ òun yóò fún un lẹ̀ ó ní òun jẹ́ kó òun pe ọ̀rẹ́ òun yẹn nígbà tó dilẹ̀ mọ́ ọ̀rẹ́ òun sùn pẹ̀lú òun ni nígbà tó dilẹ̀ mọ́ ìyàrá tó pè fáwọn ọmọ ó ní pé kí màmá máa lọ bẹ̀ màmá wà ń bẹ̀ nígbà tó dilẹ̀ mọ́ kedere òun á kí àwọn èèyàn òun á ní wọ́n bèèrè láwọn ọmọ pé dáàdì wọn kọ wọn ló wà ní yàrá ìyàwó wọn òun á kanlẹ̀kùn bẹ̀ wọn kò ta nìyẹn òun á ní èmi ni òun á pè dáàdì junior ẹ wá mo fẹ́ rí yín ó wá ní kí ló fẹ́ rí mi fún mo fẹ́ rí yín ni mo dọ́ fẹ́ sọ sọ́ńbẹ̀ yẹn àwọn gbọ́ gbogbo àná tẹ bá ti ṣe tó ń gbà yẹn kì í sọ̀rọ̀ tí mo lè sọ níbẹ̀ yẹn ọ̀rọ̀ tó bá ti lè sọ ń ta gbangba má sọ ń kọ̀rọ̀ ọlọ́run á ní kí ti ẹni gbogbo wàhálà yín gan-an kí ló ń ṣe fún ẹ tó ń fi dìsáàfù treatment tó ń fún òun yìí kí ló dé ẹlẹ́wà sọ pé ṣé kò tó fẹ́ sọ náà nìyẹn òun ti gbọ́ òun àfọdésí tóun bá ti ráyè òun ṣe gbọ́ ti gẹ́yìn pariwo tó bẹ̀rẹ̀ sí rẹ́rìn kàkàkàkàkàkà àtọkùnrin àtobìnrin wọ́n ṣe kìí rẹ̀ ẹ stop jọ ẹ ṣe kíníkan jọ baby stop I'm tired ibi kíní kan ó ní òun kó bí tóun dúró sí báyìí ó ló tẹ̀lé pé kílẹ̀ ìlànà kó gbé òun mi ni àṣé òun ò tẹ̀ tí ì rí kankan àṣé bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni òun ò tẹ̀ tí ì rí anything àṣé késekése lòun rí àṣé wọn mọ ọdún ra wọn ṣe ju òun báyìí àṣé wọn mọ fà
ó ní ẹ má wọrí o àǹtí Ṣeun gbogbo ẹ̀ ló